A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀gá ọlọ́pàá yányán Ọlátúnjí Rilwan Disu ti bu ọwọ́ lu ìyànsípò DCP Anthony Okun Placide gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá tuntun FPRO. Nínú àtẹ̀jáde ní alukoro tó ń palẹ̀ rò mọ́ ACP Benjamin Hundeyin ti ṣe àpèjúwe DCP Placide ní òṣìṣẹ́ ọlọ́pàá tí ìmọ̀ àti ìrírí rẹ̀ pé pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí àti lókè òkun. Wọ́n bí Placide ní ọjọ́ 2 oṣù kejìlá ọdún 1970 sí ìlú Uyo. Ó jẹ́ ọmọ àdúgbò Mbiokporo-Nsiti ní ìjọba ìbílẹ̀ Isitumbo, ìpínlẹ̀ Akwa Ibom. Ó kàwé gboyè Bachelor of Science nínú iṣẹ́ Geography and Regional Planning láti Ifásitì Uyo, Master of Arts ní Law and Diplomacy láti Ifásitì Jos àti LLB láti National Open University of Nigeria. Ó darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí Cadet Assistant Superintendent of Police ní Police Academy, Kano ní 1996. Kí wọ́n tó kọmíṣọ̀nù rẹ̀ nínú oṣù kẹjọ ọdún 1998. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí ajínigbé 6 káàkiri gbùngbùn Edo Senatorial District. Gẹ́gẹ́ bí àlàyé alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Eno Ikwedem, àṣeyọrí yìí wáyé lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé ọ̀pọ̀ igbó nítòsí Ubiaje, ìjọba ìbílẹ̀ Gúúsù Esan ti di ibi èèwọ̀. Ikwedem ní ọmọ ilẹ̀ Niger tó ń gbé ní Kaba, ìpínlẹ̀ Kogi kan Sulaimon Haruna ní ọwọ́ ikọ̀ àkànṣe ọlọ́pàá bá. Ó ní afurasí tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ògbólógbòó ajínigbé ti jẹ́wọ́ lórí àwọn ẹ̀sùn tí ó lè ran ọlọ́pàá lọ́wọ́. Ikwedem ní afurasí mìíràn Ibrahim Kodo ní ẹnìkan tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ dámọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn 3 tí wọ́n jí gbé ní ọdún tí ó kọjá. Alukoro ní àwọn yòókù ni wọ́n mú níbi agbófinró tí ń wá inú aginjù kiri ní Onagolo àti Okocha. Kọmíṣánná ọlọ́pàá Monday Agbonikawa gbóríyìn fún DPO ẹ̀ka Ubiaja àti ikọ̀ rẹ̀ fún iṣẹ́ akíkanjú wọn tí ó yọrí sí àṣeyọrí ńlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba àpapọ̀ nípasẹ̀ iléeṣẹ́ epo NNPCL ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti pèsè epo rọ̀bì fún iléeṣẹ́ epo Dangote láti ilẹ̀ òkèèrè third-party international traders pẹ̀lú èròǹgbà àti mú kí ìpèsè epo máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ṣe ìkìlọ̀ wípé ìgbésẹ̀ yìí lè má tètè mú owó epo wálẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ Nàìjíríà ń làkàkà pẹ̀lú ọ̀wọ́ngógó epo lẹ́yìn àlékún owó rẹ̀ láti iléeṣẹ́ ìfọpo Dangote. Àwọn oníṣòwò epo fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé iléeṣẹ́ ìfọpo yìí ti dáwọ́ epo gbígbé dúró fún ìgbà díẹ̀. Ìgbésẹ̀ tí ó dá ìfòyà sílẹ̀ wípé ó ṣeéṣe kí ọ̀wọ́ngógó mìíràn bá epo lẹ́yìn àlékún tí ó sún owó jálá epo kúrò ní ₦774 sí ₦995 láti ilé-iṣẹ́. Ọ̀pọ̀ ilé epo ló ti ń ta jálá kan ní owó tí ó lé ní $1,000 (1,000) tí àwọn mìíràn ń tà ní $1,200. Èyí tí ń kóbá ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ọjà àti owó ọkọ̀. Kókó ohun tí ó fa ìṣòro yìí ni ìjà tó ń lọ ní Middle East, pàápàá jùlọ láàrin Iran àti US tí ó dáwọ́ kíkó epo rọ̀bì dúró pẹ̀lú àlékún bíi $100 tí ó bá bárẹ́lì kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Anambra Agunechemba ni wọ́n ti kó ẹnu bò lẹ́yìn fọ́nrán kan tí ó ṣe àfihàn bí àwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe lu awakọ̀ kẹ̀kẹ́ kan ní ìlú Awka. Gẹ́gẹ́ bí fídíò tí ara Facebook Amaka Nwada Ebenebe ṣe àfihàn, ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Y Junction Òpónà nítorí awakọ̀ kọ̀ àti san $200 gẹ́gẹ́ bí owó rìbá. Ó ní orílẹ̀-èdè ti wá di ibi tí ẹ̀ṣọ́ aláàbò ti ń mú ìpalára bá ará ìlú nítorí owó tí kò tó nǹkan. Arábìnrin yìí ṣàlàyé wípé ojú òun rí tó lónìí. Ó ṣeni láàánú wípé ipò yìí ni a bá ara wa lórílẹ̀-èdè, kí Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹni yìí tẹnumọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí ṣe ojú òun, kódà òun hàn nínú fọ́nrán bí ó ti ń gbìyànjú àti bẹ̀bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí kí wọ́n dáríjì awakọ̀. Èyí kìí ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n ń
ká àwọn òṣìṣẹ́ Agùnìchemba mọ́ ìdí irúfẹ́ ìwà báyìí sí ará ìlú. Ọdún tí ó kọjá ní ìjọba dá sẹ̀ríà fún wọn lórí bí wọ́n ti lu ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ obìnrin kan tí wọ́n tú já sí ìhòòhò pẹ̀lú àwáwí wípé àwọn ń wá ọmọ yahoo láàrin ibi tí ó ń gbé Corpers Lodge. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n díbọ́n bíi ẹlẹ́hàá ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí abúlé Malamawa Yari ní Gawakuke Ward, ìjọba ìbílẹ̀ Raba, ìpínlẹ̀ Sokoto, tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀ olùgbé tí wọ́n jí àwọn mìíràn gbé lọ. Ọ̀jọ̀gbọ́n lórí ààbò Baka Sani ni ó ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ yìí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Gẹ́gẹ́ bí àlàyé, àwọn adàlúrú ya wọ inú ìlú lálẹ́ pẹ̀lú bí wọ́n ti múra bíi obìnrin lábẹ́ hijab, ìgbésẹ̀ tí ó fún wọn láǹfààní àti rìn lágbègbè láì mú ìfura dání. Baka Sani ní ìṣẹ̀lẹ̀ yìí dá ìfòyà sílẹ̀ láàrin àwọn olùgbé bí ìkọlù ṣe ń lékún sí i káàkiri àwọn ìlú ní ìpínlẹ̀. Bí ó ti wádìí, ìgbésẹ̀ gidi wo ni ìjọba ń gbé láti dẹ́kun ìkọlù gbogbo ìgbà ní Sokoto? Títí di àsìkò ìkóròyìn yìí jọ, àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá ti fìdí ìdájọ́ adájọ́ James Omotosho láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá múlẹ̀, tí ó ṣe ìdádúró fún ìpàdé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí ó wáyé ní ọjọ́ 15 àti 16 oṣù kọkànlá ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó ṣe àgbékalẹ̀ Àgbàmọ̀fin Tanimu Turaki gẹ́gẹ́ bí alága gbogbogbò ẹgbẹ́. Níbi ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni mẹ́ta ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní adájọ́ Mohammed Danjuma darí ni wọ́n ti fi ẹnu kò lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Bákan náà ni ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá àwáwí ìgbìmọ̀ Turaki nù tí ó dá lórí èdè-àìyedè àárín ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilẹ̀ Iran ti dárúkọ Mojtaba Khamenei gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè tuntun Supreme Leader lẹ́yìn ìṣekúpa bàbá rẹ̀ Ali Khamenei. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Al Jazeera ṣe jábọ̀, lánàá ni àwọn ọ̀jọ̀gbọ́n ilé ìgbìmọ̀ tó ń ṣàmójútó yíyan adarí ṣe ìkéde yìí. Nínú àtẹ̀jáde tí àwọn oníròyìn fọ́n kiri ní ilé ìgbìmọ̀ ti ní Mojtaba Khamenei ni wọ́n mú lẹ́yìn ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní decisive vote, bí wọ́n ti ké sí ará ìlú kí wọ́n wà ní ìṣọ̀kan láti ṣe àtìlẹ́yìn fún adarí tuntun. Àtẹ̀jáde ọ̀hún rọ gbogbo ará ilẹ̀ Iran, pàápàá jùlọ àwọn ọlọ́rọ̀ àti olóye láti ifásitì, kí wọ́n jẹ́jẹ̀ẹ́ àtìlẹ́yìn wọn fún adarí kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè. Ìyànsípò yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ṣekú pa Ali Khamenei tí ó sin orílẹ̀-èdè láti ọdún 1989. Níbi ìkọlù ológun alápapọ̀ láti Israel àti US ni wọ́n ti ṣekú pa Ali Khamenei ní ọjọ́ 28 oṣù kejì. Ikú rẹ̀ dá awuyewuye sílẹ̀ lórí tani yóò gba ipò rẹ̀ kí wọ́n tó rí Mojtaba gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ọwọ́ sí jùlọ, pẹ̀lú gbogbo àhesọ tí ó bẹ́ sílẹ̀ láàrin òṣèlú àti ẹ̀sìn lórí àjogúnbá ipò hereditary succession, pàápàá jùlọ pẹ̀lú àjọṣepọ̀ tí olóògbé ní pẹ̀lú Islamic Revolutionary Guard Corps. Síwájú àkéde ìyànsípò yìí ni ààrẹ ilẹ̀ US Donald Trump sọ gbangba wípé òun kò fi ọwọ́ sí kí wọ́n yan Mojtaba láti di adarí Iran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Saheed Balogun wà lára àwọn mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti akẹgbẹ́ tí wọ́n péjú pésẹ̀ síbi ìsìnkú ìyá ìyàwó rẹ̀ àná, Fathia Balogun, bí ó ti sin ìyá rẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta. Níbi ìsìnkú yìí láti rí ọ̀pọ̀ èrò láàrin mọ̀lẹ́bí, ọ̀rẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ onítíátà tí wọ́n wá láti wá bu ẹ̀yẹ ìkẹyìn fún ìrántí olóògbé àti àtìlẹ́yìn Fathia bí ó ti kí ìyá rẹ̀ ó dìgbò ṣe. Pẹ̀lú wípé wọ́n ti pínyà láti ọdúnmọ́dún, Saheed Balogun kópa níbi ìsìnkú bí wọ́n ti rí bí ó ṣe ń ṣe àtìlẹ́yìn fún Fathia àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ níbi ẹ̀yẹ ìkẹyìn. Lára àwọn òṣèré mìíràn tí wọ́n tún péjú pésẹ̀ síbi ìsìnkú láti rí Ìrètí Ọ̀sáyẹmí,
Bímbọ́ Thomas, Bímbọ́ Shin, Tóyọ̀sí Adésànyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ àwọn àlejò ni wọ́n gbóríyìn fún ìfẹ́ àti ìṣọ̀kan tí ó wà láàárín àwọn òṣèré. Bí wọ́n ti ní, àkókò báyìí a máa kó àwọn òṣèré papọ̀ láì wo èdè-àìyedè àárín wọn, pàápàá jùlọ wíwá tí Saheed Balogun wá síbi ìsìnkú tí àwọn mìíràn gbóríyìn fún ìbọ̀wọ̀ fún àti ìwà ọmọlúwàbí rẹ̀ pẹ̀lú gbogbo ìtàn àárín òun pẹ̀lú ìyàwó rẹ̀ àná. Níbi ayẹyẹ onígbàgbọ́ Wake-keeping ní Fathia ti ní òpómúléró òun ló lọ yìí. Bàbá òun kú ní ọdún 2 sẹ́yìn, ìyá náà tún ti lọ, báwo lòun ṣe fẹ́ ṣe báyìí? Òye rẹ̀ ṣòro, kí Ọlọ́run ran òun lọ́wọ́ nítorí láìsí ìyá ayé dàbí kòròfo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.